Oòduà Móhùnmáwòrán Gbangba Làṣántà. Òní ni ọjọ́ ìsinmi mi o. Òní ni ọjọ́ ìsinmi. Sunday tonic yìí tẹ́ ẹ máa ń gbádùn pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Praizmania. Òun ló tún dé sórí ìkànnì Oòduà Móhùnmáwòrán alẹ́ Sunday pẹ̀lú Praizmania. Ètò níjọ́ kí la mú wá fún yín lónìí lórí ètò yìí? Ó brand ọ̀ṣàrà ni cha. Mo ti mú àlejò míì wá fún yín lónìí tẹ́ ẹ tún máa gbádùn ní rẹ̀butu ní rẹpẹtẹ. Ẹ wò mo ṣe báyìí o kí n torí wọn gbé wá torí ọ̀nà pọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé last a gbé wọn wá sórí ètò alẹ́ Sunday pẹ̀lú Praizmania lónìí. Àlejò mi wà níkàlẹ̀ lónìí o. Ẹ̀yin náà mọ̀ pé òdu ni wọn kì í ṣe àmọ̀fólókò ṣùgbọ́n a gbé wọn wá kí ẹ̀yin olólùfẹ́ wọn kẹ́ ẹ tún lè dá wọn mọ̀ sí ní rẹpẹtẹ. Wọ́n á sọ oríṣiríṣi lónìí ntẹ́ ẹ̀ tí ìmọ̀ tẹ́lẹ̀ púpọ̀ nípa wọn. Wọ́n ní ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tà o. Màmá wa kí ni orúkọ yín tí wọ́n bí yín tí wọ́n sọ yín àti orúkọ tẹ́ ẹ̀ ń jẹ́ gẹ́gẹ́ bí olórin? Wọ́n ní orúkọ tó bá wọ ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi o. Àwa tá à ń kọrin àtàwa tá à ń pèdè bá oríṣiríṣi orúkọ la máa ń jẹ́ tó ń gbé iṣẹ́ wa lárugẹ ni o. Ṣùgbọ́n ẹ sọ fún àwọn aráalé kí lorúkọ yín tí wọ́n bí yín tí wọ́n sọ yín, kí lorúkọ yín tẹ́ ń jẹ́ ní ti ṣe orin? Ẹ ṣé olóòtú, orúkọ mi ni Adéòtí Olúrónkẹ́ ṣùgbọ́n báyìí mo ti di alátúnṣe Olúrónkẹ́. Nítorí pàtẹ́ tí Adéòtí lẹ́yìn jẹ́ kẹ́ tó di ẹ̀ka tó sì ń lọ ilé ọkọ. Rónkẹ́ omi la fàdúrà sí ẹ o. Bẹ́ẹ̀ ni orúkọ yín lẹ ti dá tí bàbá àti ìyá sọ yín nìyẹn. Orúkọ wo làwọn olólùfẹ́ yín mọ̀ yín sí gẹ́gẹ́ bí olórin? Àwọn olólùfẹ́ mi mọ̀ mí sí Deron Sings. Deron Sings ṣe é pé mo sọ mo lórúkọ tó bá wọ ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi. Ìyẹn náà nice, ìyẹn náà ó dáa kò bàjẹ́. Ọmọ ìlú wo ni yín? Ọmọ wa bí mi láti ní ìlú Èkó níbí báyìí ṣùgbọ́n bàbá àti ìyá mi ọmọ ìlú Èkìtì ni àwọn méjèèjì. Èkìtì pọ̀ o, Èkìtì èwo? Ipò ti Èkìtì. Ipò ti ọmọ ìlú Ayéfẹ́lẹ́ ni yí ìgbà síbẹ̀. Bọ̀dá Yínká ọmọ rẹ rèé o, àbúrò rẹ rèé o, àbúrò rẹ rèé o. Báwo Èkìtì ṣe máa ń sọ nìyẹn. Tó ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń dàgbà gẹ́gẹ́ bí ọmọdé. Báwo ló ṣe rí nígbà tẹ́ kéré? Àwọn ìrírí wo bẹ́ẹ̀ ṣe ń dàgbà ní ṣókí? Ìgbà tí ìlú Èkó la bí mi sí gẹ́gẹ́ bí mo ti sọ, ibí náà ni mo ti ka àwọn iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ mi ìyẹn ní primary school. Èkó ń bì náà ni mo ti ka secondary school. Bóyá àwọn classmates yín lè máa gbọ́ primary school wo ni náà? Mo lọ sí Freedom and Peace Nursery and Primary School ní Ìdímù. Bẹ́ẹ̀ ni then mo lọ sí Béjídé Memorial College ìyẹn ní secondary school mi. Nílùú wo náà? Ní ìlú Èkó ń bì náà. Ìdímù yẹn náà ni? Rárá, ní sáìdì Ìṣẹ̀rí, Unifa? Bẹ́ẹ̀ ni mo lọ sí Èkìtì State University. Bẹ́ẹ̀ ni mo ti ka degree mi ní biochemistry. Biochemistry orin àṣìǹbọ̀ mẹ́yẹn náà. Mo mọ̀ pé ẹ kàwé gan dàbí èmi báyìí. Lẹ́yìn first degree yẹn ẹ tún rà pé tún tẹ̀ mo rí certificate yín jọ kan báyìí mo á ṣe báyìí mo ní màmá nìyẹn àwọn eléyìí ka. Bẹ́ẹ̀ni Ọlọ́run ràn mí lọ́wọ́. Ló ràn yín lọ́wọ́ ẹ ṣàparí ẹ̀ sí Unilag for now tẹ̀ ti ṣe masters ní biochemistry náà ni. Ẹ já wá fà láti bẹ̀yìn biochemist. Báwo ló ṣe wá di ọ̀rọ̀ olórin? Ṣé ń ṣe biochemist mú orin náà ni àbí ẹ ti fi biochemist sílẹ̀ orin lórin? Mi ò fi sílẹ̀ torí àwọn òbí mi wọ́n kúndùn ìwé púpọ̀. Àwọn Èkìtì máa ń kàwé. Àti pé ọkọ mi náà tún ní àwọn ò ní oore ọ̀fẹ́ láti ka àwọn ìwé púpọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ràn ìwé púpọ̀ so wọ́n tún ràn mí lọ́wọ́ sí láti tún fún mi ní àǹfààní láti tún tẹ̀síwájú. Dádì wa ẹ ṣé o, bàbá Látúnṣe ẹ ṣé o. Now báwo la ṣe wá lè sọ pé orin ṣe jẹ́ sí yín? Ṣé ẹ̀yin kọ ni àbí ìpè ni àbí ẹ bá ń lé àbẹ́ ẹ jogún bá? Láti kékeré mi ìgbà tí mo wà ní iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ní Freedom and Peace Nursery and Primary School mo jẹ́ ẹni tó jáfáfá sí àwọn eré orí ìdárayá. Nígbà náà gan mo jẹ́ ọ̀kan nínú àwọn adarí tó máa ń ṣe cultural dance. Ìgbà tí mo tún wọ secondary school náà èmi ni wọ́n fi ṣe social prefect.
mo ní ìfẹ́ sí àwọn eré ìdárayá yẹn púpọ̀ gan, àti pàápàá mo tún ní oore ọ̀fẹ́ láti wà nínú ẹgbẹ́ akọrin láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi, torí náà mo fẹ́ràn iṣẹ́ orin púpọ̀. So a lè sọ pé ẹ̀bùn wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kì í ṣe pé dádì yín àbí mọ́mì yín wà nílànà orin kíkọ. Rárá o. Ẹ̀bùn àmútọ̀run wà ní. Rárá. Màmá mi ò ń ṣe olórin, bàbá mi wọ́n ń ṣe olórin, àwọn tí wọ́n máa ń dá ènìyàn lẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ bíbélì ni wọ́n jẹ́ nínú ìjọ. Ó dà, lọ́dọ̀ tí yín o, ẹ̀bùn ni láti kékeré, àwọn elédè Gẹ̀ẹ́sì pidgin wọn ní follow come ni, àbí? Bẹ́ẹ̀ni sir. Ó dà, now iṣẹ́ orin yìí tá a bá ṣe lé ní èjì báyìí á ti tó ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu ẹ̀? Láti gẹ́gẹ́ bí mo ṣe sọ láti kékeré, ṣùgbọ́n nígbà tẹ́ wá mú gẹ́gẹ́ bí ọ̀kúnkúndùn iṣẹ́ ṣíṣe báyìí á ti tó ọdún mélòó báyìí? Á ti tó bí ọdún 10 sẹ́yìn báyìí. Bí 10 tẹ́ ti wà lẹ́nu ẹ̀ pé iṣẹ́ yìí ò ní mo mú lọ́kùnkúndùn. Ó dà, ẹ ti ṣe àwo orin á ti tó mélòó? Ìkejì ló máa jáde nínú oṣù yìí. Tí a ṣe fẹ́ fi lọ́lẹ̀. Kí làkọlé àwo orin àkọ́kọ́? Àkọlé àkọ́kọ́ ní mo ti lọ́lọ́run tó ga jù. Mo ti lọ́lọ́run tó ga jù. Ìkejì ńkọ́? Ìkejì ní alátúnṣe. Alátúnṣe. Ó dà, iṣẹ́ wo lẹ tún ń ṣe pẹ̀lú orin kíkọ, àbí déédéé náà ni o náà nìkan náà ni? Ọlọ́run pè mí sínú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ajínrere obìnrin nínú ìjọ Christ Apostolic Church Ìrètí Ayọ̀. Èmi ni mo jẹ́ adarí ti ẹ̀ka wa ní English Assembly. Níbẹ̀ tí mò ń ṣe olùdarí àti alábòójútó ibẹ̀. Bákan náà mo ní iṣẹ́ tí mo yàn láàyò láti tún máa ṣe. Mo fẹ́ràn láti máa ṣe catering. Mo máa ń ṣe àwọn snacks kéékèèké. Mo máa ń tà á. Mo dẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà. Ẹ ti ń ta ọjà. Mo máa sáré dé òkè lọ́rùn ní fẹrẹjogi. Ètò alẹ́ Sunday pẹ̀lú Praizmania kò tí ì tán o. Àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹbọ̀ lápò ní àṣẹ̀ṣẹ̀ fẹ́ débi kúnkúndùn ìsàlẹ̀ port. Ẹ má yí kúrò ńbẹ̀. Ìkànnì Oòduà Amóhùnmáwòrán náà ni. Tí mo bá padà dé. Oòduà Amóhùnmáwòrán, gbangba làṣàntà. A ti dé padà sórí ètò yìí, ẹ káàbọ̀. Alẹ́ Sunday pẹ̀lú Praizmania náà ló sì ń tẹ̀síwájú pẹ̀lú àlejò mi lónìí, Deron Sings, olórin ẹ̀mí ìlú mọ̀ọ́ká tí mo gbé wá lónìí. Màmá wa, ǹjẹ́ ẹ wà nínú ẹgbẹ́ olórin kan àjùmọ̀ṣe? Báyìí mi ò tí ì ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ olórin àjùmọ̀ṣe. Mo fẹ́ koná mọ́ nǹkan tí mo ní ná. Tó bá yá, Ọlọ́run kó gbà fún mi. Ọ̀dà, kí ni àfojúsùn yín fún ọjọ́ iwájú nínú iṣẹ́ orin ẹ̀mí tẹ́ yàn láàyò yìí? Kí lè rògbà yín fọ́jọ́ iwájú? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ ilé mi lọ́wọ́ láti fi jèrè ọkàn sí fún ìjọba Ọlọ́run, àti pé láti tún lè jẹ́ ẹni tí àwọn tí wọ́n ń fẹ́ láti máa ṣe iṣẹ́ orin yìí kí wọ́n rí èmi náà gẹ́gẹ́ bí àwọn àwòkọ́ṣe tó dára. Now, àwọn olólùfẹ́ yín tó ń yapa káàkiri orílẹ̀-èdè àgbáyé, orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, báwo náà ṣe lè bá yín pàdé lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbogbo wọn? Ẹ sọ fún wọn torí wọ́n ń wò yín báyìí o. Ẹ ṣé gan-an. Ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ayélujára yẹn ti Facebook ní alátúnṣe Olúrónkẹ́ Adéòtí, ìyẹn ní Facebook. Then ní TikTok page mi ẹ lè kàn sí mi as Deron Sings. Ní Audiomack bákan náà ní Deron Sings mi, ẹ sì lè kàn sí mi. Now, kí n tó jẹ́ kẹ́ ẹ máa lọ, àwọn ọ̀rọ̀ wo lẹ ní fáwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lórí ètò yìí? Ohun tí mo kọ̀ fẹ́ sọ fún wa ni wípé ohun tá a bá mọ̀ tá a yàn láàyò láti máa ṣe dáadáa, tá a mọ̀ wípé tá a bá ń ṣe inú wa máa ń dùn sí, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó tì yín gọ́gọ́ pé kẹ́ ẹ má ṣe o, torí ẹ ò mọ̀ bóyá ọ̀nà àtìlà yín nìyẹn. Torí náà oníkálukú kó gbájúmọ́ ohun tó dáa, tó mọ̀ wípé tóun bá ṣe inú òun máa ń dùn sí, kí wọ́n tẹ̀síwájú láti máa ṣe. Ẹni ẹ má ṣe ohun tí ò dáa o, ẹ yíwọ́ kúrò níbi tí ò dáa. Ohun tó dáa tẹ́ ẹ gbàgbọ́ nú ẹ̀ tí ó máa sọ yín dé èèyàn ńlá táwọn èèyàn fẹ́ dàbí ẹ̀yin náà, ó ní kẹ́ ẹ máa ṣe. Oòduà Amóhùnmáwòrán, gbangba làṣàntà. Lákòótán, ètò alẹ́ Sunday pẹ̀lú Praizmania àti ìkànnì Oòduà, báwo lẹ ṣe rí sí? Ẹ bá wa sọ nípa ẹ̀ fáwọn ará ilé, bẹ́ẹ̀ ṣe gbádùn ẹ̀ sí. In fact, ìgbà àkọ́kọ́ tí máa wá sí ibi báyìí rèé lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti Oòduà
mo kàn fẹ́ gbà wá níyànjú ni pé kí a máa gbọ́ kí a sì máa wò dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò kàǹkàkàǹkà la máa bá pàdé àti wípé ẹ̀yin náà ẹ ò ní fẹ́ mísì gbogbo àwọn ọ̀rọ̀ ìyànjú tó máa jáde láti ẹnu àwọn ènìyàn. Ó dà, mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn aráalé kí ni ó ń bọ̀ tí àwọn èèyàn wa máa fojú sọ́nà fún láti ọ̀dọ̀ Deron Sings. Ẹ ṣé. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ Sunday yìí ìyẹn ní ọjọ́ 19 oṣù karùn-ún yìí òun ni a máa ṣe ìfilọ́lẹ̀ àwo tuntun yìí tí a pè ní alátúnṣe ní ọjọ́ Sunday. Ẹ pe fóònù nọ́mbà yín fún àwọn èèyàn kẹ́ ẹ tún sọ social media handles yín lẹ́ẹ̀kan sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08068251111 lẹ́ẹ̀kan sí 08068251111. Fẹ́yìn tí ó bá jẹ́ pé òkè òkun ni ẹ ti fẹ́ pè wọ́n ẹ fi +234 sí òkòòdù Nàìjíríà nìyẹn. Àwọn social media handle yín lẹ́ẹ̀kan sí. Ní TikTok Deron Sings. Deron Sings ní TikTok. Ní Audiomack Deron Sings. Deron Sings ní Audiomack. Ní Instagram Deron Sings. Deron Sings ní Instagram. Ní Facebook Alátúnṣe Olúrónkẹ́ Adéòtí. Alátúnṣe Olúrónkẹ́ Adéòtí. Kò ní jù báyìí lọ. Àlejò mi fún tòní ni Deron Sings. Mo rò pé ẹ ti gbádùn àwọn tí a ti fi ọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ pẹ̀lú wọn lórí ibi tí wọ́n ti ń bọ̀, ibi tí wọ́n dé àti ibi tí wọ́n ń lọ. Ẹ ti mọ ibi tẹ́ ti lè bá wọn pàdé. Ẹ máa pè wọ́n fún ayẹyẹ tẹ́ ẹ bá ní, ìsọjí ni, ìyàwó ni, òkú àgbà ni, ìṣílé ni, birthday ni. Wọ́n wà ńbẹ̀ tí ẹ bá gbọ́ àwọn ẹ̀rìn lẹ́nu wọn yìí wọ́n máa mọ̀ wípé olórin wà. Alẹ́ Sunday pẹ̀lú Praizmania tuntun tá a mú wá lónìí fún yín. Àlejò tí mo gbé wá mo rò pé ẹ gbádùn wọn. Deron Sings International. Wọ́n ní tuntun tó ń bọ̀ láti agbódò àwọn ní alátúnṣe àwọn orin tuntun ọ̀ṣàrà tá a máa fi lọ́lẹ̀ nínú oṣù karùn-ún ọjọ́ ìsinmi tó ń bọ̀ 19th May. Kí n máa sọ fún yín pé ọjọ́ mẹ́jọ ni kẹ́ ẹ tún darapọ̀ mọ́ mi. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àyànfẹ́ yín, Praizmania lórúkọ mi, torin torin. Àtúnjọ máa ṣe lọ́jọ́ mẹ́jọ ni. Ẹ má gbàgbé ìkànnì odò àmóhùnmáwòrán ó wà káàkiri TikTok, Instagram, Facebook, YouTube. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe kí àwọn ètò wa lónìrànràn kó lè máa dé ìfitónilétí yín. Mo ń lọ, màá wà ní ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin ni màá bá láyọ̀ lèmi àti yín máa pàdé. Odò àmóhùnmáwòrán Gbangba Làṣà ń tà.